Orúkọ mi ni Evangelist Oluwadamilare Oyebanji Damilola kan tí gbogbo ayé mọ̀ sí Kenny Rockers. Nítorí inspire mi nínú orin ni wípé ṣé ẹ pé nǹkan tó ń ṣẹlẹ̀ situation tó ń ṣẹlẹ̀ Nàìjíríà tá a wà báyìí sìn. Àwọn èèyàn ń kú, wọ́n ń pààyàn, wọ́n ń jíyàn gbé nítorí owó. So ìfẹ́ owó ti gbalẹ̀ kan. Ó wá jẹ́ kí àwọn èèyàn máa mùkù sí nínú ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n wá ń sọ́fà ń kọ́, a lè wò wọ́n níran. Torí náà sọ pé kí ni ó lè múnú yín dùn ní orin ìyìn? Kí ló lè gbé bàbá dìde lórí ìtẹ́ òun lórí ìyìn? Láìsí orin ìyìn, tá a bá ń ba lọ báyìí, nǹkan máa kán. Ṣùgbọ́n orin ìyìn náà la ṣe pé àkọlé orin yẹn náà ní ìṣẹ́gun nínú ìyìn. Nítorí pé tí èèyàn bá ń kọrin ìṣẹ́gun wà nínú ẹ̀. Tí èèyàn bá ń kọrin orin ìyìn ni mò ń sọ nípa ẹ̀ o. Ìdáǹdè wà nínú ẹ̀, àánú wà nínú ẹ̀. Wàá rí àánú gba, ẹ rí pé Dáfídì gan tó bá nǹkan tó fi ń gba nǹkan lọ́wọ́ Ọlọ́run nìyẹn. Ó kàn máa yìn, ó ní ẹ̀ẹ̀méje lèmi yìn ọ́ lóòjọ́. Inú Ọlọ́run ò ṣe ní dùn sí, kò sí kó ṣẹ̀, inú Ọlọ́run á yọ sí ni. Tí ìwọ náà bá ṣẹ̀, kò sí ká má dẹ́ṣẹ̀, ṣùgbọ́n máa yìn Ọlọ́run ní gbogbo ìgbà. Ní àkókò àìríjẹ, àkókò kò tiẹ̀ kò sí nǹkan kan, àkókò kò tún ní bẹ̀rẹ̀ sí yìn. Bó bá ṣe yìn, ìbùkún yẹn á máa pọ̀ sí, á máa di ní rẹpẹtẹ sí. So ní àkókò tá a wà yìí, ìyìn nìkan ló lè gbé bàbá dìde lórí ìtẹ́. Àmọ̀ràn mi fún àwọn òbí ni àkọ́kọ́, ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa. Òbí rere gbọ́dọ̀ máa mójútó àwọn ọmọ rẹ̀. Ò ní fi wọ́n sílẹ̀ kán máa rìn kiri. Àkọ́kọ́ nìyẹn. Obìnrin rere ó gbọ́dọ̀ ṣètọ́jú ilé rẹ̀. Nígbà tí mo lọ sí MITV náà gbà yẹn lọ́hùn, wọ́n ní kí n sọ̀rọ̀ nípa obìnrin rere. Obìnrin rere ó máa ṣètọ́jú ọkọ, á ṣètọ́jú ọmọ, á ti jí ní kùtùkùtù, kò ní máa sùn, kó máa wọlálá. Ọ̀lẹ, Bíbélì fi obìnrin tí ò bá lọ́wọ́ láti ṣiṣẹ́, tó ní ọwọ́ tí ò lè ṣiṣẹ́, ó fi wí ọ̀lẹ nítorí pé kò ní lè pèsè fún ará ilé rẹ̀. So obìnrin rere ó gbọ́dọ̀ lè pèsè fún ará ilé rẹ̀. Wàá tọ́jú ọkọ rẹ̀, wàá dẹ̀ tọ́jú àwọn ọmọ rẹ̀, máa mójútó wọn nítorí pé ọmọ rẹ̀ ó lẹ́yìn ọlá rẹ̀. When you are talking about the person on my right hand, you are talking about Kenny Rockers. Oluwadamilare, Kehinde, When you see Kenny Rocker, you definitely see me. Sure, they all know that. Well, I wish her all the best. This is a new record from Kenny Rocker. The title is Victory of Praise. There is no way you can get anything from God without giving him that praise that he deserves, without giving him that honor. Because he said all praises and honor belongs unto the Lord. And this year, she has stood up. She has made it up. She has given that Lord what he deserves and what he desires and what he requested of her. And as we are rejoicing her today, celebrating her today, by this time next year, all our endeavor to make it will get through her in the mighty name of Jesus. Today's program, we thank God for starting all through until now. And we know that at the end of this program, we will have the fullest cause to glorify the holy mighty name of God Almighty. I'm so happy for her. And I pray that she will continue to move from strength to strength. Not this grace to grace, but strength to strength. God will continue to empower and uphold administration. And my too is not left out. So I give glory and honor to Almighty God for giving her. Because she's my friend. We are like twins. We go everywhere together. So I give God all the glory. Because Yoruba says, ọ̀rẹ́ mi ṣoríire, èmi náà ṣoríire. So we give God all the glory. Àwa ń bí báyìí láti wá celebrate pẹ̀lú Evangelist Kenny Rockers. Lónìí wọ́n ṣe double celebration, wọ́n ṣe concert, wọ́n dẹ̀ tún ṣe praises. So a wá síbí báyìí láti wá bá wọn ṣe àjọyọ̀. So òní ó jẹ́ ọjọ́ tó lágbára gan nínú ayé wọn. Àdúrà mi fún wọn ni pé wọ́n á túbọ̀ ga jù báyìí lọ. Wọ́n á túbọ̀ máa tẹ̀síwájú nídìí iṣẹ́ orin àníwá wọn tì. Kó dẹ̀ nípa wọn, gbogbo gbìyànjú wọn lágbára Ọlọ́run kò ní lọ lásán. Ọlọ́run máa gbé wọn dìde ju ga ju eléyìí lọ lágbára Ọlọ́run. What I want to say is that I'm happy for her, and we are here to rejoice with her already, because today is going to be a great day for her. We are here to celebrate with her. Yes, we are here to praise God together, to appreciate God's goodness in our life, what the Lord has done for keeping us from January to December. The Lord is worthy. He's worthy of our praises. So we have gathered here already to give thanks to God, to appreciate God's goodness. I give glory to Almighty God. Torí pé láti ìgbà tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin, Ọlọ́run jẹ́rìí ara ẹ̀.
so ní ìrànlọ́wọ́ tèmi gẹ́gẹ́ bí ọkọ Ọlọ́run ràn mí lọ́wọ́ láti fún ní support kí Ọlọ́run kó túbọ̀ ràn wá lọ́wọ́ jù báyìí lọ ní agbára Ọlọ́run á túbọ̀ bá mi mú tẹ̀síwájú jù báyìí lọ ní ẹ̀lú oore ọ̀fẹ́ Kristi níbi gíga táwọn tí ẹni ṣáájú dé òun náà débẹ̀ á kọjá bẹ̀ and ìmọ̀ràn mi tún fún ni wípé inú ohun gbogbo tí yàn bá ń ṣe nínú ayé yìí kó fi ti Ọlọ́run ṣáájú níwọ̀n ìgbà tó o bá ti fi ti Ọlọ́run ṣáájú kò sóhun kan tó máa jẹ́ ìnira fún ọ níwọ̀n ìgbà tó bá ti fi ti Ọlọ́run ṣáájú gbogbo á bọ́ sí ìrọ̀rùn láì fi ti Ọlọ́run ṣáájú ohun gbogbo tó o bá ń ṣe kò lè ṣeé ṣe sòdùmọ̀ràn mi ni pé ká fi ti Ọlọ́run ṣáájú ohun gbogbo. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè gbogbo wa pátá a ó rí àánú gbà ohun tó dára nínú ayé ni wípé láti máa dá nǹkan rere ṣe lára nǹkan ìyanu lára nǹkan ohun tí Ọlọ́run kọ mọ́ wọn òun ló ń fi ara hàn nínú ayé wọn yìí inú wa dẹ̀ dùn sí púpọ̀ púpọ̀ kì í ṣe pé késẹ̀tì àkọ́kọ́ ṣe wọ́n ní èyí wọ́n ti ń ṣe késẹ̀tì bọ̀tẹ́lẹ̀ tán tún ṣe yìí Ọlọ́run tún gbọ́ ọ̀nà àrà ọ̀nà ìyanu yọ sí wọn ìdí nìyẹn èmi àti àwọn mẹ́mbà Breakthrough Anointing Solution Church inú wa dùn sí gidigidi fún lọ́ọ̀ṣì tòní èyí tí wọ́n ń ṣe yìí èmi dẹ̀ gbàdúrà orí ọ̀fẹ́ àti agbára láti máa tẹ̀síwájú fún wọn lórúkọ Jésù Ọlọ́run yóò yọ̀ǹda fún wọn Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ayé wọn ni mo dẹ̀ gbàgbọ́ pé kò ní dáwọ́ dúró bí Ọlọ́run bá lè gbé mọ̀mọ́ Bọ́lá rẹ̀ tó gbé dìde tó gbé Tọ́pẹ́ Àlàbí dìde mo gbàgbọ́ wípé a gbé àwọn náà dìde á dẹ̀ mú wọn débi tí ó yẹ kán dé ní ayé tí ògo àti ìràwọ̀ wọn yóò fi kárí ayé. Orin yẹn dáa púpọ̀ orin yẹn ó jẹ́ orin tó yẹ pé téèyàn bá gbọ́ etí ẹ̀ máa ṣí tó bá ń ronú gan kò ní lè ronú mọ́ ẹ̀mí Ọlọ́run púpọ̀ pọ̀ nínú orin náà tó gbé jáde àti wá bí Ọlọ́run sí ni pé k'Ọlọ́run túbọ̀ máa bless wọn ní ìmísí látòkè wá látọ̀dọ̀ Ọlọ́run wá k'Ọlọ́run túbọ̀ jẹ́ kó darapọ̀ mọ́ wọn kẹ́mi Ọlọ́run túbọ̀ gbé wọn sókè gẹ́gẹ́ bí àwọn aṣíwájú. Orin yẹn jẹ́ orin ìṣẹ́gun orin tí ìmísí Ọlọ́run darapọ̀ mọ́ torí tí kì bá ṣe látọ̀dọ̀ Ọlọ́run wọn lè gbé irú ohun yẹn jáde pé ìyìn ìṣẹ́gun so ó jẹ́ ohun tí Ọlọ́run fọwọ́ sí fún ara rẹ̀ tó dẹ̀ jẹ́ pé látọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti gba ọ̀rọ̀ náà jáde. Àmọ̀ràn mi fún ọ náà ni pé kó máa wo àwọn aṣíwájú tó ti ṣe dáadáa nínú iṣẹ́ ìránṣẹ́ orin káwọn náà lè fi wọ́n ṣe àkàwé kó jẹ́ bí olùtẹ̀lé wọn so kó dẹ̀ tún di òpó Jésù Kristi yẹn mú dáadáa ẹni tí wọ́n ń gbà látọwọ́ rẹ̀ wá. Òní ni à ń ṣe àjọ̀dún ọjọ́ ìbí Kristi fún àwọn ọmọ wa lórí òkè àti pé Kenny Rockers Lady Evangelist Rockers wọ́n lọ́ǹṣì késẹ̀tì wọn lé ní so gbogbo ẹ̀ náà la wá ṣe pọ̀ níbí báyìí lé. Àmọ̀ràn mi fún wọn ni pé nínú gbogbo ohun tí wọ́n bá ń là kọjá ní ojú ọ̀nà yìí kí wọ́n máa fi orí tì nítorí pé Ọlọ́run wà ní inú ìjì mo dẹ̀ gbàdúrà ní ojú ọ̀nà yìí wọn ò ní kú sọ́nà bí èéfín Ọlọ́run máa mú wọn dé ibi tí ayé wọn nílò láti mú wọn dé gangan. Season's greetings from Newsbuster. Keep watching Newsbuster.